ẹ̀yin olólùfẹ́ mi ẹ jọ̀ọ́ mo fẹ́ Ọlọ́run Olódùmarè bẹ̀ yín ẹ bá mi share show yìí gan kó dé ọ̀dọ̀ Muidèen mo máa sọ̀rọ̀ lórí tẹ́tẹ́ màá sọ direct kò kí n ṣe léyìí tí mo ṣe lórí program yẹn tí mo share yẹn màá wá sọ̀rọ̀ lórí tẹ́tẹ́ direct. I want to talk on tẹ́tẹ́ direct tó jẹ́ pé gbogbo àwọn ènìyàn tí wọ́n dá sí ọ̀rọ̀ Muidèen àti Àgbàlá Gabriel ni wọ́n máa mú jáde nínú ẹ̀ ṣùgbọ́n kó tó di wípé mo sọ̀rọ̀ lórí tẹ́tẹ́ ó kù ẹ̀ẹ̀kan péré tí mo fẹ́ wá láti sọ̀rọ̀ lórí Àdùkẹ́ Gold mo ń ṣiṣẹ́ mi lọ́wọ́lọ́wọ́ ni mi ì tí parí ẹ̀ àwọn tí wọ́n sọ pé ká jẹ́ kí Àdùkẹ́ Gold sinmi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run there is something I want to do ọmọ yẹn ti kú kò lè stand in fúnra ẹ̀ èmi àti bloggers mẹ́ta a sọ̀rọ̀ lábẹ́ aṣọ lórí ọmọ yẹn I want to say some things àwọn bloggers gangan ni mo fẹ́ ṣe ìyẹn fún lórí àwọn ìwádìí tí wọ́n ṣe àti opposite ìwádìí ti tọ̀dọ̀ mi lórí Àdùkẹ́ Gold. I am an advocate of truth and I know very very soon àwọn èèyàn mọ̀ nǹkan tí mo stand fún mo dẹ̀ mọ̀ pé very soon àwọn èèyàn máa mọ̀ wípé kò kí ń ṣe ẹni tí mo mọ̀ tàbí ẹni tí mo love nìkan ni mo lè dúró fún ẹni tí mi ò rí rí tí mo bá mọ̀ wípé ọ̀nà ẹ̀ tọ́ ní side ibi tá à ń sọ̀rọ̀ lọ màá dúró fún ẹ bá mi share aṣọ yìí kó dé ọ̀dọ̀ Muidèen ò kàwé o mi ì dẹ̀ mọ̀ bó for the first time mo ń sọ̀rọ̀ direct sí àwọn tó ti Muidèen pé ẹ jọ̀ọ́ náà kí ló dé tẹ̀ ń ti bọ̀bọ̀ yìí náà why tẹ̀ ń tì í kí ló dé tẹ̀ ń tì í kí ló dé tẹ̀ fẹ́ bi Muidèen ẹ já gbàgbé ìbínú Ọlọ́run o ẹ jẹ́ ká padà wá sí orí òfin kí ló dé tẹ̀ fẹ́ bi Muidèen lu ìdà òfin kí ló dé tẹ̀ fẹ́ ti Muidèen lọ sí ibi tí kádàrá rẹ̀ tí ò fẹ́ lọ bẹ́ẹ̀ ṣe ti bàbá Ìjẹ̀ṣà lọ torí nígbà tí bàbá Ìjẹ̀ṣà èmi jáde mo pariwo síta ọ̀rẹ́ mi ni bàbá Ìjẹ̀ṣà náà gbogbo èèyàn ló dẹ̀ mọ̀ wípé mi ò fi ìgbà kankan bú Ìyábọ̀ Òjó àti Princess all I was doing then is ẹ jẹ́ ká calm àwọn people yìí down ẹ má jà bá wọn jà tẹ́ ẹ bá ń bá wọn jà báyìí tínú bá bí wọn bí ó bá jẹ́ wípé bí ọ̀rọ̀ yẹn ṣe jáde everybody ń calm down ó ṣeéṣe náà kí láàrin má lọ sẹ́wọ̀n ṣùgbọ́n níbi tán ti ń tí wọ́n ní Ìyábọ̀ Òjó ti bínú tán lónìí kíníkan bàbá Ìjẹ̀ṣà máa lọ sẹ́wọ̀n kò sẹ́ni tó lè sọ bí wọ́n ti síbẹ̀ mo máa yọ padà kí ló dé tí ẹ fẹ́ ti Muidèen lọ sí ibi tí kádà àfi tó bá yẹ pé kádàrá rẹ̀ ti kọ́ because gbogbo nǹkan tí èèyàn bá kọ ni èèyàn máa ṣe mo stand lórí nǹkan tí mo bá sọ mo mọ̀ pé àwọn kan máa ṣì wá sí under comment section ẹ fẹ́ fi pawó ni ìkànnì yín wọ́n máa ṣépè wọ́n máa sọ gbogbo ẹ̀ níwọ̀n ìgbà tí mi ò bá ti ronú ibi sí ẹnikẹ́ni ẹni tó bá pe ibi sí orí ìṣẹ̀dá mi lágbára Ọlọ́run mo fi anointing ẹ̀ mo fi dá padà fún kí ló dé tẹ̀ ń ṣèkà fún Muidèen ìkàlẹ̀ ń ṣe fún Muidèen náà nǹkan tí mò ń sọ yìí ó current gbogbo tí mò ń sọ yìí èní ló jáde kò ń ṣe wípé wọ́n kàn hàn àìsọ lórí internet n tó bá wà lórí internet náà ẹ jẹ́ ká correct ayé náà díẹ̀ ẹ jẹ́ ká control ayé ẹ jẹ́ ká ṣe nǹkan tó dáa náà so kí n tó sọ̀rọ̀ lórí tẹ́tẹ́ mo fẹ́ ṣe program Àdùkẹ́ Gold yẹn parí kí Àdùkẹ́ Gold wá lọ sùn ó tẹ̀ ti sùn now wọ́n interview ìyàwó Muidèen direct Muidèen àti ìyàwó ẹ̀ wọ́n pera wọ́n play voice ìyàwó Muidèen jáde mo download ẹ̀ mo ti delete ẹ̀ mi ò ráyè gbòòrò wọ́n gan ti ń pọ̀ jù wọ́n ti fẹ́ máa sọ di ọ̀rọ̀ Mohbad títí tí wọ́n fi máa sọ di ọ̀rọ̀ yẹ̀yẹ́ bọ́n ṣe sọ̀rọ̀ Mohbad di yẹ̀yẹ́ nìyẹn tẹ́ ẹ di ọmọ ọlọ́mọ mọ́ inú agolo for a year tẹ́ ẹ sín ẹ dẹ̀ mọ̀ wípé òfin ti kára rẹ̀ kúrò lórí ọ̀rọ̀ Mohbad ibo ni mo tún yà lọ yẹn òfin ti kára ẹ̀ kúrò lórí ọ̀rọ̀ Mohbad justice lẹ̀ ń wá ilé ẹjọ́ sọ wípé wọn ò rí nǹkan kan tó ṣe tẹ́ ẹ bá lè fìdájọ́ sílẹ̀ fọlọ́run ẹ dẹ̀ gbé Mohbad lọ sí ibi tí ẹ ti kú máa sẹ̀tẹ̀ jáde tó máa jà láti kú ṣe nǹkan fún ẹni tó bá pa àbí wo ni gbogbo ìyàtẹ̀kọ̀ fi ń jẹ ọmọ ọlọ́mọ
tí spirit ẹ̀ ò ní dúró láyé tí ò ní dúró lọ́run. So wọ́n ti fẹ́ sọ̀rọ̀ ti Muideen yìí náà oníkálukú ṣàyọ títẹ̀ ẹja round ẹ̀ up now. Muideen ti pick life ẹ̀. Okay. Wọ́n wá gba ohun ìyàwó àwọn Muideen wá pé Muideen àyàwó Muideen wá pé Muideen kí ló dé tó ń ba Àgbàlá Gabriel kiri jẹ́ tó competition ó ló ń kọ́ ló ń competition ṣé Muideen mọ̀wé ni ṣé Muideen ilé competition ni kí ló mọ̀ tó fẹ́ kọ síbẹ̀ ẹ jẹ́ ká sọ̀rọ̀ òyìnbó ńláńlá tó ń bẹ nínú petition ẹ̀ níbo ni Muideen ti rí sure ó wá ló ń kọ́ nígbà tó fi máa di ìgbà míì tó máa tí àwọn méjì máa fi sọ̀rọ̀ lady yẹn dẹ̀ sọ wípé Pastor Gabriel ló ń da òun láàmú pé ó tiẹ̀ yẹ kó wẹ́yìn ọkọ ẹ̀ wò ó tiẹ̀ mọ bí tó wà ó yẹ kó kọ̀ tiẹ̀ pé máa yẹn sì ń forgive Muideen pẹ̀lú gbogbo nǹkan tó ṣe ó dẹ̀ sì ń wò pé bóyá nǹkan dẹ̀ sì lè wà òkè mi ò rí kọ̀rọ̀ Àgbàlá Gabriel o èmi ò jà fún Pastor Gabriel o torí mi ò rí kọ̀rọ̀ ẹ̀ Ọlọ́run ló rí kọ̀rọ̀ ẹ̀ Ọlọ́run fúnra rẹ̀ ló lè sọ bóyá ènìyàn tó ń rìn lọ́nà ẹ̀tọ́ ni ṣùgbọ́n lórí nǹkan tá à ń wò yìí ọkàn mi ò gbà ọkàn mi sọ wípé Muideen lè mú irọ́ lórí life wire ìgbà tí wọ́n wá ń bá ọmọbìnrin yẹn sọ̀rọ̀ tó wá padà wá pé Muideen ti pick courage ẹ̀ toró ti sọ fún àwọn ènìyàn tó ń tì í bẹ́ẹ̀ ni ó ti sọ fún àwọn èèyàn tó ń tì í wọ́n ti wá sọ fún un pé tó bá tún ti pè ẹ́ wọ́n wá record voice ọmọ yẹn nígbà tí wọ́n wá máa wá play voice síta wọ́n yọ gbogbo àwọn èpè àti gbogbo ọ̀rọ̀ tí lady yẹn sọ wọ́n yọ kúrò wọ́n jẹ́ kó jẹ́ ọ̀rọ̀ Muideen nìkan. Ìyálájẹ́ courtroom ọ̀rẹ́ mi ó wá interview ìyàwó Muideen ó wá pè sórí program ẹ̀ tàbí kàn pé mi ò mọ bó ṣe jẹ́ wọ́n wá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yẹn lady yẹn wá sọ bó ṣe jẹ́ ó wá ní ẹ ṣe sọ fún wọn wípé kí wọ́n play gbogbo ọ̀rọ̀ yẹn láti ìbẹ̀rẹ̀ dópin kí ló dé tó yẹ pé voice títí wọn àwọn bóyá Muideen àtàwọn tọ́jọ́ wà ńbẹ̀ nìkan ni wọ́n ń play tí wọ́n play nǹkan tó ń sọ ìgbà yẹn gangan ni brain Ìyálájẹ́ tó sọ jí pé òótọ́ ni so wọ́n tún ti wá post another thing wípé Muideen tún wá rí àfàmẹ́ pé Pastor Gabriel òun ká òun àti ìyàwó òun níbo ló ti ká wọn ṣé nínú ilé Pastor Gabriel ni irú Àgbàlá Gabriel yẹn èmi ò sọ bó ṣe jẹ́ o torí mo máa ń lọ dáadáa sí ilé bàbá Ọlọ́wẹ̀rẹ́ ilé ìránṣẹ́ Ọlọ́run tí èrò bá kì í ti ń dá èmi mọ bó ṣe rí mo ti lọ sí surrounding tí lórúkọ pásítọ̀ yìí o bàbá Bíára ṣé ẹ rí ibi tí ilé bá ti tóbi ilé bàbá Ọlọ́wẹ̀rẹ́ gan ò sí ní church ṣùgbọ́n tẹ́ ẹ bá dé ilé bàbá Ọlọ́wẹ̀rẹ́ èrò pọ̀ ń bẹ bóyá wọ́n káwọn family mọ́ra ní o bóyá àwọn tí àwọn náà ní problem ṣe rò pé bàbá Ọlọ́wẹ̀rẹ́ náà máa ń ṣoore gan bàbá Ọlọ́wẹ̀rẹ́ dáa gan ni o bàbá dáadáa kọ́lọ́run ó bá mi dẹlẹ̀ fún wọn wọ́n ti rọrùn wọ bàbá dáadáa èrò pọ̀ ń bẹ gan bàbá máa gbé àga síta ẹ mọ̀ pé gbogbo ara bàbá tí wọ́n bá ti rí nǹkan tí wọ́n á máa ṣe ni wọ́n á máa jórí tí wọ́n á máa gbàdúrà bàbá mọ̀ mí dáadáa tí ọ̀kín wọn yẹn tákàn ra máa ṣeré kiri nínú compound wọn so ibo ni Pastor Gabriel ibo ni Muideen ti ká wọn ṣé ní inú ilé Muideen yẹn ni àbí ní inú ilé Pastor Gabriel àbí ní church auditorium àbí ó tẹ̀lé wọn dé hotel kó jáde kó clarify yẹn fún wa ẹ má bínú pé ibi tí mo ti ká wọn leléyìí okay kí ló ń dùn Muideen gangan because ìgbà tó kọ́kọ́ jáde nígbà yẹn ó complain wọ́n nà mí tó bá yẹ pé wọ́n nà mí yẹn ló fẹ́ gbé lọ sí court kó tètè gbé lọ sí court báyìí ká tiẹ̀ rí àwọn àfáà tí Muideen tó lọ ń tòrùgbé lẹ́yìn wọn yẹn tó bá yẹ pé kò kí ń ṣe pé Muideen tó popular ni tó jẹ́ dàdánì tó ń kọ́ kéwú lọ́wọ́ Muideen ó máa jẹ̀gbá tí lẹ́yìn wọn bó ṣe ń tòrùgbé yẹn
ṣé àwọn ọmọ tán sá kúrò nílé kéwú tí àwọn ọmọ ò kí ń fẹ́ dúró nílé kéwú náà? Kí ni reason? Gbogbo àwọn àfáà tí wọ́n ti di àwọn àfáà ńláńlá lé ní ó yá kí wọ́n wá sọ ìtàn ilé kéwú wọn fún wa. Kò sí bí àfáà yẹn ṣe fẹ́ ronú tó tí ọmọ ilé kéwú ò ní jẹ ìyà. Mi ò wá mọ̀ o bóyá àfáà kan wà o, èmi ní àfáà tí kì í na ọmọ ilé kéwú. Ọmọ bàbá ń fàgbà nílọrin, ẹ mọ̀ pé máa ń dárúkọ wọn dáadáa. Ẹ̀gbọ́n mi ni Ibrahim Fàgbà. Àwọn ọmọ ilé kéwú wọn, àwọn yẹn kàn tẹ̀ ń fi kìíní jẹ̀kọ ni. Mi ò bá wọn sí níbi tán ti ń kọ́ wọn o. Mi ò mọ̀ bóyá wọ́n ń jẹ bílálà o. Tó bá ti ń gbọ́ ẹ ṣe bílálà fún ilé kéwú ni wọ́n ń sọ̀rọ̀ nípa ẹ̀. Ẹ rí wípé àwọn tí wọ́n lọ sí ilé kéwú yẹn wọ́n máa ń ní ìbọ̀wọ̀ fún àfáà wọn yàtọ̀. Wọ́n máa ń mọ̀wé yàtọ̀. Ọpọlọ wọn máa ń ṣí yàtọ̀ because kẹ́ ẹ tó gbé odidi Al-Quran sí orí ọmọ. Long way ni now. So tí ó bá wá ń rìn dín tí ò tètè mọ̀ tàbí tó ń ṣe bálabàlá tàbí tó ń rìnrìn àrè tàbí tó ń rìn kiri, kí ọmọ tó ń ta tẹ́tẹ́ ó yẹ mú lọ sí ọ̀dọ̀ àfáà tí ò bá ní jẹ bàbá ńlá ìyà. Mi ò justify Pastor Gabriel pé ó na Muidèen. Ẹ má gbàgbé pé mo ti sọ̀rọ̀ lórí ẹ̀ wípé èmi náà ò fara mọ́ torí church ni ọ̀dọ̀ Pastor Gabriel, a kì í náà yàn bẹ́ẹ̀. Now ó dẹ̀ ti Pastor Gabriel dẹ̀ ti bẹ gbogbo èèyàn, ó bẹ Muidèen openly. What else do we want? Gbogbo ẹni tó tún sọ̀rọ̀ lórí nínà yẹn, ẹ wò ó, alárekereke ní ìkà ní kò dá. Bí ẹ̀yin náà bá ti ṣẹ̀, tẹ́ bá ti tọrọ àforíjìn, ìdáríjìn ló kù. Tó bá dẹ̀ lóhun ò dáríjìn, báwo ni Pastor Muidèen ṣe nà? Ẹ mú lọ ságbàlá Gabriel kó náà na Pastor Muidèen ká kúkú mọ̀ wípé ó ti ṣe títí ẹ̀ padà, simple as ABC. Ìgbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ lọ́jọ́ sí, ẹ má bínú mo ń gba time yẹn mi náà sùn. Ìgbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ lọ́jọ́ sí, Pastor àfáà Muidèen complain nípa wípé wọ́n ní kí n máa fọ toilet. Wọ́n nà mí, mi ní freedom. Nígbà tó dénú ọjà, ó ní afúniládìẹ gbòdìdì ẹran bí nǹkan lọ́wọ́ ẹni ní Àgbàlá Gabriel pé ó enslave òun ni. Nǹkan tó sọ nínú ọjà nìyẹn wípé bóun ṣe wà ń bẹ̀ yẹn òun ò ní freedom. Freedom kíni? Tó yẹ wípé nígbà tí Pastor Gabriel tó lọ kí Muidèen ní shop tí wọ́n tẹlifáì ẹ̀, gbogbo wa la rí wípé ó ti rí wọn ti pẹ́. Bẹ́ẹ̀ ni, gbogbo wa la rí wípé ó ti rí wọn ti pẹ́. Ṣé pẹ̀lú nǹkan tí Pastor Gabriel ń ṣe ní online tẹ́ ń rí yẹn pẹ̀lú church commitment àti gbogbo àwọn ènìyàn tó máa wá síbẹ̀, ṣé ẹ rò wípé Pastor Gabriel lè ráyè? Mo ti analyse ìgbésí ayé wọn báyìí. Ṣé ẹ rò pé Pastor Gabriel lè ráyè láti máa hold èèyàn ẹyọ kan tàbí láti máa monitor èèyàn ẹyọ kan káàkiri nínú gbogbo àwọn ènìyàn tó wà ní Àgbàlá Gabriel? I'm now facing the reality. I'm now talking that because mi ò kí ń like kí n máa sọ̀rọ̀ kí n dẹ̀ máa na ọ̀ka ọ̀rọ̀ síyàn kẹ́niyàn ó dẹ̀ máa sọ pé èmi ló ń bá wí. But let us now face the reality. Àwa gan tí a kó èrò ńlá sọ́dọ̀, ẹ wò, ó máa ń sú mi. Wàláì tí máa dọ̀jẹ́ lòmíì tí máa débi tí mo ti máa attend síyàn tí máa ò pé tẹ́wọ̀ bá tẹ̀ tí pé bíi 4-5 lónìí ẹ má jẹun kú. Tẹ́lòmíì bá pè mí pé ẹjọ́ ṣé máa bá ẹjọ́ di next week ẹjọ́ nítorí Ọlọ́run. Ṣé ẹ rò pé ó lè ráyè láti máa monitor life ẹyọ èèyàn kan? Ṣó ń lọlé wọn láràárọ̀ ni? Ṣó gba kọ́kọ́rọ́ lé lọ́wọ́ ẹ̀ ni? Ṣó ní kó má lọ sí ṣọ́ọ̀pù lọ tajà ni? Ṣó ní kó má rìn ni? Ṣebí ìyàwó rẹ̀ ló sọ wípé láàárọ̀ kùtùkùtù ó ti jí jáde. Ṣé kí nígbà tí Àgbàlá Gabriel lò fún ní freedom, kí ló dé tí wọ́n fi sójà kan sọ wípé tí Muidèen bá ti ń jáde ẹ só mọ́lẹ̀ o? Báwo ló ṣe ráyè gan dé Bódìjà? Ẹni tí wọ́n jẹ́ kó jáde tí wọ́n monitor káàkiri, báwo ló ṣe ráyè kúrò ńbẹ̀ tó fi lọ sí Bódìjà? So pé wọ́n fún mi ní freedom yẹn kọ́kọ́ gbàgbé ẹ̀ ná. Kò sí irú ìrìn tí Muidèen rìn yẹn, ìrìn tẹ́tẹ́, ìrìn gbogbo wàhálà yẹn sí àwọn ènìyàn tó kódà ẹ̀gbọ́n àbúrò bàbá ìyá wọ́n á monitor ẹ̀ tí wọ́n bá fẹ́ràn ẹ̀. Now ó wá ní ṣé ni mo ṣe ń béèrè pé nígbà tó complain ṣé freedom gangan ló ń dùn Muidèen ni? Àbí wọ́n nà mí? Àbí wọ́n mú mi fọ toilet?
àbí bí Pastor Gabriel ṣe máa mú káàkiri yẹn, àbí ó ń báyàwó mi sùn. Ṣé rí ó ń báyàwó mi sùn yẹn, ẹ tiẹ̀ má jẹ́ ká treat ẹ̀ mọ́. Ohun tí mo ṣe ń sọ fún àwọn ènìyàn tí wọ́n ṣàgbó Muideen láyà ni wípé ṣé tí Àgbàlá Gabriel tó bá sùn Muideen, ṣé ẹ máa dúró tì dópin? Tó bá sùn ẹ̀ sí court, ṣé ẹ máa dúró tì dópin? Èmi ń béèrè lọ́wọ́ yín ni o, because tọ́rọ̀ bá ti di ọ̀rọ̀ court ń sìn, kò sẹ́ni kankan tó máa lè fà padà mọ́ o. Ẹ má dẹ̀ rò wípé bóyá kí Muideen sáré lọ sí court, ẹjọ́ lọ sí court o, complainant máa ń jẹ̀bi o. Ó depend lórí oríṣiríṣi ẹ̀rí tó bá fìdí múlẹ̀ o. Ẹ̀rí tó bá wà ní court ládájọ́ máa dá. Ṣé tí ọ̀rọ̀ yìí bá gbé Muideen délẹ̀, because tó bá sú Àgbàlá Gabriel, tí ìbanilórúkọ jẹ́ ẹ bá sú Pastor Gabriel, tí àwọn ènìyàn tó so mọ́ òun náà home and abroad tó bá support ẹ̀ wípé nation court a máa dúró tì ẹ́, owó tó máa ná á jáde o. Ṣé ẹ̀yin tí ẹ̀ ń ti Muideen lẹ́yìn kó máa jáde wá social media ní gbogbo ìgbà, ṣé máa dúró tì í? Ìdájọ́ orí social media mò ń sọ fún yín kò nítumọ̀ o. Ìdájọ́ orí social media ò nítumọ̀. Ẹni tí ìdájọ́ orí social media tó bá wọlé egun ara ló ń commit suicide. Àwọn ni wọ́n ń delete account wọn. Àwọn ni wọ́n ń sọ pé àwọn ò ní jáde, àwọn ò ní sọ̀rọ̀ mọ́. Kò sí ìdájọ́ kankan tẹ́ pass lórí social media tó nítumọ̀. Ṣé n fún yín example. Oríyọmí Hamzat kò ṣe arrest Maye Chief Rahman Adédoyin. Oríyọmí Hamzat ò ṣe arrest ẹ̀ bó ṣe lágbára tó. Ó dúró de ìdájọ́ court ni. In fact, ní time yẹn pàápàá, ó ní àwọn ọ̀rọ̀ kan tí wọ́n ní kó má sọ mọ́ lórí ní on air. Tó yẹ pé tóun gan bá fẹ́ sọ̀rọ̀, a rọra pẹ́ sọ nítorí pé ọ̀rọ̀ yẹn ti wà nílé ẹjọ́. In fact, under the law, ọ̀rọ̀ tó bá ti wà nílé ẹjọ́ gan, a kì í fi gbogbo ara treat ẹ̀ on here tá bá máa bẹnu lù, ó ní bá ṣe máa dá sí. So tí mò ń try láti sọ fún yín ni pé gbogbo ìdájọ́ orí atẹ́gùn tá à ń ṣe online yìí kò nítumọ̀ o. Christian l'Àgbàlá Gabriel, Muideen ni Muideen porúkọ ẹ̀ fún lọ́jọ́ tó pàdé ẹ̀. Ẹ sọ di ọ̀rọ̀ ẹ̀sìn, ó fẹ́ fi pawó ni. Ó ṣáà mọ̀ pé Muslim ni. Muideen dẹ̀ mọ̀ pé church ni wọ́n ń gbé òun lọ. Ó dé church wọ́n filẹ̀ hàn, ó mọ̀ pé ilẹ̀ yóò jìnnà sí church, ó gbalẹ̀ náà. Inú ẹ̀ dùn lọ́jọ́ yẹn, ó ń rẹ́rìn wẹ̀sìwẹ̀sì. Ó tún yá, wọ́n tún mú àwọn ènìyàn tó ń dáwó lẹ́gọ̀, wọ́n tún ní kán máa dáwó eyín fún. Wọn dẹ̀ fẹ́ fúnre. Nígbà tí wọ́n ń kọ́lé, inú ẹ̀ dùn o. Wọ́n kọ́lé tán, inú ẹ̀ dùn, ó mú ìyá ẹ̀ wá, ó tún mú lẹ́sì ìyá ẹ̀ nígbà tó fẹ́ gbalé o. Gbogbo past yẹn ti gbàgbé ẹ̀, ẹ máa rò mọ́ present ni. Ẹ má jẹ́ kí past yẹn, ẹ má jẹ́ kí present ẹ̀ ń sọ̀rọ̀ lórí ẹ̀ yìí, ẹ má jẹ́ kó bo past mọ́lẹ̀. Muideen darapọ̀ mọ́ wọn, a dẹ̀ gbọ́ wípé wọn ò ní kó má kírun. Tí Muideen bá tiẹ̀ padà wá di Christian, ó yẹ kínú yín máa dùn ni, torí Muideen ò lẹ́sìn. Muideen tó wá dẹni tó ń lọ sílé kéwú lénìí, tó wá dẹni tó ń kọ́ kéwú lénìí, tó dẹni tó ń kírun, tó dẹni tó ń dé fìlà àfà, tó dẹni tó ń tòrùgbé lẹ́yìn àfà tó ń ṣe wáàsí lọ́wọ́. Muideen ò kírun, kò lẹ́sìn kankan. Àbí gbogbo Christian ló ń lọ ọ̀run àpáàdì ni? Ṣé gbogbo Muslim ló ń lọ àlùjànnà ni? Àbí gbogbo àwọn aláwo ló máa jóná? Èèyàn máa ń wo jímà ni. Ọkàn máa lẹ́lẹ́rìn ń wò. Gbogbo bẹ́ẹ̀ máa ṣe máa ń gbé Ọlọ́run tẹ́ ń jẹ mọ́lẹ̀. Ọlọ́run máa rí bẹ́ẹ̀. Ọba tó yẹ pé tó bá sọ pé òun máa gbójú ilé, ẹ̀yin ló máa gbà. Ẹnì kíní nínú iná tí wọ́n ń pè lẹ́nì kẹrin. Ẹnì kíní nínú ihò kìnìún tí wọ́n ń pè lẹ́nì kejì. Ọba tó sọ omi, ọba tó pín omi níyà, tó sọ omi dòkè. Ọba tó dá omi méjì sílẹ̀ tí wọ́n kọlura wọn, tí wọ́n mix mọ́ra wọn. Ọlọ́run mà ni. Ọba tí ò kì í báyàn fi òdodo ṣeré. Ẹ mọ̀ pé tí ènìyàn bá dá ẹjọ́, ẹ wo, okay, ẹ máa pàdé mi nígbà tí mo bá fẹ́ sọ̀rọ̀ Àdùkẹ́ Gold. Máa fọ́ sí wẹ́wẹ́ fún yín. Material mi ò tíì pé. Mo ń béèyàn kan sọ̀rọ̀ lọ́wọ́. Bóyá tí mo bá wà online, bóyá tí mo bá pè, bóyá ó máa jẹ́ mi. Èmi náà mú àwọn nǹkan tó ti lọ, màá join ẹ̀ mọ́ra wọn. A máa wo orú ọmọ tí Àdùkẹ́ Gold jẹ́.
mi ní jẹ́ kẹ́yìn ọmọ yẹn ó bàjẹ́. So Ọlọ́run ò rí bẹ́ẹ̀ ṣe ń pè ṣé ti gbọ́. Ẹnu nǹkan tèmi kan fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé ìkà lẹ́ ń ṣe fún Muideen o. Ìkà tẹ́ fi wàdùwàdù àti ìgbónára ṣe fún bàbá Ìjẹ̀ṣà ńlẹ̀ ń ṣe fún Muideen yìí o. Ìjà Muideen lẹ máa gbé, adájọ́ máa dájọ́, ẹ̀yin máa palẹ̀, ẹ máa gbálẹ̀ yín lọ o. Wọn lè nínú ọ̀rọ̀ yìí Pastor Gabriel ò lè lo ẹ̀wọ̀n wàláì pátápátá kó sọ wípé ó na Muideen kó sanwó tanràn. Ẹ má gbàgbé pé látijọ́ tá a dẹ̀ ti ń sọ̀rọ̀ ẹ máa wò dájọ́ ilé ẹjọ́ o. Látijọ́ tá a ti ń sọ̀rọ̀ Pastor Gabriel has never been one day defame Muideen's character. Ṣùgbọ́n Muideen ti defame character Pastor Gabriel, ó ti assault ẹ̀, ó ti assassinate ẹ̀ in different manners. Tí wọ́n bá ṣa gbogbo ẹjọ́, tí wọ́n bá kó dé ilé ẹjọ́, ṣé ẹ máa dúró ti Muideen títí dé òpin? Wọ́n sìn tí Pastor Gabriel ò ríro ẹ ṣe mẹ́nu kúrò lórí ẹ̀. Kí ni nǹkan tó kù tẹ́ fẹ́ gbà lọ́wọ́ Muideen gan? Àbí Pastor Gabriel ṣé ó fẹ́ lọ ta ilé Christian ni? Ṣó fẹ́ gbélé Christian lọ ni? Ṣé bẹ́ẹ̀ tí mú kúrò ní, ó ti kúrò ní àgbàlá Christian. Even nílé yẹn gan ò tọ́ sí. What are we even talking about? Òun kọ́ náà dáwó fún now. Personality àgbàlá Gabriel náà dáwó fún. Ṣé Muideen lè forúkọ rẹ̀? Ó yá kí Muideen bọ́ síta kó tún forúkọ ẹ̀ gbowó. Kìkìdá Muslim tó gbé sí lẹ́yìn ló máa fún. Àwọn Muslim kan ò ní down. So personality làgbàlá Gabriel ló gbowó. Under law, under no law. Òun ló lòun ò gbénú àgbàlá Gabriel mẹ́ni kó lọ ta ilé kó lè ta lé náà. Àbí àwọn tán dáwó wọ́n sọ pé wọ́n ní kó kọ́lé fún ni. Ilẹ̀ tí àgbàlá Gabriel fún ẹ̀ńjà. Ilẹ̀ tí àgbàlá Gabriel fún yẹn kò kí ń ṣe owó tí wọ́n dá fún Muideen ni wọ́n fi rà á. Àgbàlá Gabriel fún ní ilẹ̀ nínú NGO. Ẹ wá ló kọ́lé fún sínú àgbàlá. Ṣé bíbi tó nílẹ̀ sí ló fún nílẹ̀ sí? From the streets to a house owner. Ẹ dẹ̀ ṣì tún bá ẹni ẹja. Even gan kó jẹ́ pé ṣe ló dá owó yẹn gan sí méjì tí Pastor Gabriel náà dàjẹ́ owó ló ń ka yín lára nínú ẹ̀. Ṣẹ́yìn ò rí Muideen ní ìwòrò dùrí ni kẹ́ ti mú kúrò nínú ìṣòro. Bá ṣe ń sọ̀rọ̀ yìí gbogbo àwọn èèyàn tó ń support Muideen. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì tún yí wọn ká tí wọ́n sì tún wà nínú ìṣòro. Ẹ̀yin náà dẹ̀ mú wọn kúrò nínú ìṣòro yẹn. You want to stop what this man is doing, and it's relieving a lot of people in trauma tó yẹ kán para wọn dànù. Ẹ jẹ́ ó kówó jẹ náà, ẹ fohun àtọlọ́run sílẹ̀ náà. Bọ̀ nínú owó tó ń kó jẹ yẹn ó ń dá padà fún àwọn ènìyàn kan náà. Àwọn ìjọba yín tó ń kówó jẹ tẹ́ ń bú ní gbogbo ìgbà kí ná dá padà fún yín. Owó yín tó yẹ pé owó yín gangan ni àwọn ìjọba ni wọ́n ń kó tí wọ́n fi ń ṣera wọn ní mìrìngìndín kí ná dá padà fún yín. Ṣé bí wọ́n ń kó tán ni? Gbogbo tax tá à ń sọ kí ni ìgbádùn rẹ̀? Gbogbo òṣìṣẹ́ ìjọba ló ń san tax. Kí ni ìgbádùn rẹ̀? Iná lẹ rí lò ní àbí omi? Fáànù lẹ rí lò ní àbí kí ni? Àwọn tó ń ṣiṣẹ́ labroad wọ́n máa ní tax ló ń gbé gbogbo owó àwọn lọ́bọ̀ tí wọ́n ń rí gbogbo nǹkan tí wọ́n ń sanwó wọn sí, nǹkan tí tax ń gbà lọ́wọ́ wọn, tax ń fún wọn náà. You are living from ground to mouth. Ẹ ń ṣàlẹ̀ jẹ ní Nàìjíríà ní náà. Ẹ dẹ̀ ń ṣiṣẹ́. Ìjọba dẹ̀ ń recover owó lára yín. Àwọn NURTW chairman tó bá di alẹ́ lọ wo bí wọ́n ṣe ń ka owó náà. Àwọn drivers tí wọ́n ń dá àwọn owó yẹn jọ kí ni wọ́n ń return fún wọn? Who are they? Báwo ni wọ́n ṣe ń live? Báwo ni àwọn drivers yẹn ṣe ń live? Báwo ni àwọn chairman wọ́n ṣe ń live? Ẹ̀yin chairman RURW tí ẹ má bínú o, mo kàn lọ síbẹ̀ ni nítorí pé olórí ni wọ́n ní garage. Wọ́n ń gbádùn bí ìranu ṣúgà. Àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ tí wọ́n ń kó ọ̀rọ̀ yẹn ganjọ́ wọ́n ń jẹ ìyà, wọ́n kú sínú ìyà ni. What are you telling us? Ẹ mọ̀ bí Muideen ṣe rí níbẹ̀rẹ̀ ayé ẹ̀ ni. Ó wá jí, ó donílé, ó donímọ́tò. Ẹni property ẹ̀ tó kù lọ́wọ́ àgbàlá Gabriel kò lọ kọ wá. What do you mean? I'm still coming for ti bọ̀dá Dayọ̀ Suebebe. Now, I want to join the team that is going to support Àgbàlá Gabriel, and I will. Mi ò dọ́dọ̀ ẹ̀rí, mi ò dẹ̀ ní lọ. I am not going to demand for anything from him. Ẹ jẹ́ n sọ fún yín, kò yẹ kí n like Àgbàlá Gabriel.
ṣùgbọ́n èmi ò kí n ṣojú ṣáájú, it's not about money. Torí mo text message sí nígbà event Gbénga Adébóyè kò tiẹ̀ rí kò reply mi, original number ẹ̀ náà fún mi. Mo dẹ̀ sọ nǹkan tá mo sọ bí a ṣe jẹ́ wa fẹ́ wá bá ni o. Àwọn tíìmù mi náà sọ pé ká lọ bá. Ṣé àwọn pé téèyàn bá ti ń lówó, téèyàn bá ti ń ga, téèyàn bá fẹ́ ṣe nǹkan, tá dẹ̀ need help lọ́wọ́ àwọn èèyàn, àwọn tó ń lówó náà la máa lọ bá láti dá sí. Kò reply mi dé ni, but that doesn't make me to look away from the truth. This is the truth I'm talking about. Ó yẹ kí n lọ síbi òkú bàdá Dayọ̀ sí bèbè mi lọ ní. Gbogbo fact tí mo ní mo léyàn tó lọ tó ń download every bọ́n ṣe ń ṣe lọ́wọ́ ni mo ń gba facts. You understand? Gbogbo meeting tán ṣe nínú sitting room yẹn pátápátá bí ìgbà tí mo wà ń bẹ̀ ni. Kí là ń sọ yìí now? Kí là ń sọ yìí now? Pẹ̀lú mo mọ Muidèen dáadáa now, èmi ń wọ mọ́tò ní Ìwó Road lọ sékòó now. Muidèen tó máa kó gbogbo charger tó ń kó kọ́rùn gan òfìfo ló pọ̀ jù nínú àwọn pálí yẹn. Ìyá Victor ọ̀rẹ́ mi ni. Ọjọ́ tí Muidèen lọ bá pé ẹ wá ra kinní kò sí nǹkan kan nínú tó kó síbẹ̀. Ìyá Victor fún un lówó ọ̀rẹ́ mi. No, ó fẹ́ fún un lówó, trailer ń bọ̀ lẹ́yìn, ó dẹ̀ move. Ọ̀rẹ́ mi ni Ìyá Victor tó ń taṣọ ní Gbági. Ẹni tó bá mọ̀ Ìyá Victor kò béèrè lọ́wọ́ ẹ̀ tó ń taṣọ ní Gbági. Òun àtọkọ rẹ̀ ń taṣọ ní Gbági. Bí mo ṣe sọ yà àwọn èèyàn ti mọ̀. What are we talking about? Ẹ mẹ́nu kúrò nínú nonsense jàre. Ó tún lọ kó gbogbo ọjà Christian ló lọ kó. Ó tún kó gbogbo ẹ̀. Á ti gbé POS lé lọ́wọ́. Business ẹ̀ ti di méjì. Gbogbo tó kó kúrò ní Àgbàlá Gabriel yẹn níbo ló kó sí? Ṣó wà nínú ṣọ́ọ̀pù tó ṣí yẹn? Ọ̀nà ti là fún Muidèen now. Ọjà tó lọ kó kúrò ní Àgbàlá Gabriel yẹn àti POS yẹn, POS nìkan lẹ́lòmíì fi ń jẹun. Ẹ jẹ́ kó fèsì business ẹ̀ now. Ẹ má gbé lọ́bọ̀lọ́bọ̀ bọ̀bọ̀ yìí lọ́wọ́. Ẹ má gbé lọ́bọ̀lọ́bọ̀ bọ̀ lọ́wọ́. Òun náà ó kàn rẹ́rìn wẹ̀sì ó ń tẹ̀lé gbogbo èèyàn. Ṣé ẹ mọ̀ pé kò mọ nǹkan kan? Ṣé ẹ mọ̀ pé kò kàwé? Ṣé ẹ mọ̀ pé kò mọ̀fin? Ẹ̀yin ẹ máa tì níṣó. Àwa ò ní sọ nǹkan kan mọ́. Ṣùgbọ́n èmi ò fẹ́ kí Muidèen ò fi aṣọ péńpé roko ọba. Ẹ rí wípé mo side ẹ̀ ní o. Torí ẹ tún máa bínú. Torí ẹ kórìíra òtítọ́ àtòyìn ti. Ṣé rí pé mo sọ direct? Kẹ́ni tó bá fẹ́ bá mi jà ó tètè bá mi jà ń dá yín lóhùn. Mi ní dá yín lóhùn. A máa wò yín. Bí mo ṣe ń sọ nígbà tí bàbá Ìjẹ̀ṣà náà rí pé please don't abuse these people. Let us stop. Let all of us appeal to them. Wọ́n ní kán máa appeal sí àwọn aṣẹ́wó. Àwọn aṣẹ́wó ṣó wọ́n fi òbú anybody ṣaṣẹ́wó ni? Àwọn náà mọ̀ nǹkan tó bá ṣaṣẹ́wó, àwọn náà mọ̀ nǹkan tó tì wọ́n débẹ̀. Àwọn náà mọ̀ nǹkan tí wọ́n ń bá yí. Àwa tá ṣaṣẹ́wó ṣe bí pride dignity nìkan la lè sọ̀rọ̀ nípa ẹ̀. I don't know how we reason. Mi ò mọ̀ bá ṣe ń reason o. Mi ò mọ̀ bá ṣe ń reason láti kàn ṣá máa bá yé àwọn èèyàn, láti máa bá ayé èèyàn èmi ẹ jẹ́ kí n fọ̀rọ̀ alálàṣẹ́wó sílẹ̀. Gbogbo wa la mọ̀. Ọ̀rẹ́ mi Sùrájù tèmi Tọ́pẹ́ kí ló dé tẹ̀sùn? Friend Wálé Kadio kí ló dé tẹ̀sùn? Ẹ lọ sùn. Ó dàárọ̀ o. Tó bá wu ẹ̀yin tẹ́ǹtì Muidèen. Tó bá wù ẹ fílẹ̀ jẹ́ kó fọkàn balẹ̀. Kò lè ta lé Àgbàlá Gabriel. Wọ́n ní kó lọ tà tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn sọ pé no kó má tà. Àwọn tó dáwó fún sọ wípé kó má tà. Ṣebí iṣẹ́ ìgbín gangan ẹ fẹ́ kó ṣe. Àwọn tó dẹ̀ ń dáwó fún Muidèen iṣẹ́ ìgbín ni wọ́n ń ṣe. A ti dúpẹ́ wípé bó ṣe ń kúrò nínú Christianity báyìí sìn ó bọ́ sínú Islam. Èmi dẹ̀ like bẹ́ẹ̀ ṣe ń change life ẹ̀ yẹn tẹ̀dẹ̀ ń bá wa ṣọ́. Èmi ti sọ fún yín pé ẹ̀sìn yẹn ò má tẹ̀sìn ò ní ìdẹ̀sìn ò ní ìtumọ̀ gbogbo. Àwa ni Christian o, àwa ni Muslim o, aláwo ni tiwa o. Ẹ̀yin tẹ́ ń ṣe Muslim àti Christian iná lẹ́wẹ̀ o. Ẹ̀yin Christian Jésù ò ṣe Ọlọ́run o. Ẹ̀yin Muslim o Jésù lọ́ba o. Nígbà tẹ́ bá dọ̀run ẹ mọ̀ pọ̀ Ọlọ́run ò lẹ́sìn. Ara yín ó balẹ̀. Ẹ̀yin ẹ má lọ tún wá yín ṣe. Kẹ́ dúró ti Ọlọ́run, kẹ́ fi ìwà yín ṣe ẹ̀sìn, kẹ́ ṣe dáadáa sọ́mọlàkejì. Ẹ̀yin tẹ́ fẹ́ wọ ìjọba ọ̀run náà lẹ́ ń wá social media. Tẹ́ ń pera yín lólórí burúkú, tẹ́ ń pera yín ní wèrè, tẹ́ ń ṣépè fúnra yín, tẹ́ ń sọ pé ọmọ kan ń ṣòfò, tẹ́ ń ṣépè fúnra yín, tẹ́ ń ba iṣẹ́ àfáà kan débi iṣẹ́ àfáà kan jẹ́, tí pásítọ̀ tẹ́ ń fèsì ara yín, tẹ́ ń búra yín, ẹ̀yin tẹ́ ń lọ ìjọba ọ̀run náà nìyẹn o. Ẹ̀yin tẹ́ ń jà fún ẹ̀sìn náà nìyẹn. Bẹ́ẹ̀ ṣe ń ṣe lórí social media yìí. Can we serve your God the way you are behaving? Ṣé nǹkan tẹ́ ń ṣe yìí ṣó portray wípé Ọlọ́run yín Ọlọ́run àlàáfíà ni? Ṣó portray wípé ẹni tí ò gbádùn gangan
tí ò gbádùn tó ń ṣe bálabàla kiri ṣó portray wípé tó bá padà wá ṣe ẹ̀sìn yín wípé ó máa di ẹni tó humble, ó máa di ẹni tí ó ń ṣe dáadáa, ó máa di ẹni tí kìí jà, ó máa di ẹni tí kìí bínú, ó máa di ẹni tí kìí bà tèèyàn jẹ́, ó máa di ti ẹni tí kìí wádìí èèyàn láti gbéyàn ṣubú. You will firstly come as a leader and show kí ni mo fẹ́ sọ náà o. Before you can show people the way, ẹ̀yin á kọ́kọ́ portray ara yín bí ẹni tó mọ ọ̀nà. Ẹni tó máa fi ọ̀nà hàn yẹn gbúdọ̀ lójú dáadáa, ó gbúdọ̀ lóye, ó gbúdọ̀ ti rin ọ̀nà yẹn láì mọyì ọ̀nà kójú rẹ̀ sálẹ̀ dáadáa kó mọ ibi tó ń múyàn lọ. Otherwise nígbà tó bá yẹ kó yà sọ́nà rẹ̀ méjì olómi ni ó ti lọ yà á wá ní ibi la sì ti yà lọ́jọ́ náà o. So ẹ̀yin tẹ́ fẹ́ fi ọ̀nà hàn wá ẹ kọ́kọ́ jẹ́ ká rí wípé ẹ̀yin gan mọ ọ̀nà ká kọ́kọ́ rí lára tí yín gangan pé lẹ́sìn ẹ máa change, everybody máa wà okay. Ọjọ́ ikú lọ́jọ́ ìsinmi, everybody á kú, iṣẹ́ tó ní kálukú ṣe á dẹ̀ máa tọ̀ lẹ́yìn. What are we talking about? Ọ̀rọ̀ ẹ̀sìn náà lẹ ń mú ní yọ̀bọ̀yọ̀bọ̀ rádaràdà rédèrèdè báyìí. Ẹ sọ Ọlọ́run di baálẹ̀ ilé yín. You go hear àwọn ẹ̀. Ọlọ́run ó yí yín padà o. Ó dàárọ̀ o.